táwọn lọ bẹ́ẹ̀. Ojú ànábì Musa lọ. Bàbá ní àwọn jọ ànábì Musa lọ. Asam tu Rabbil Kaaba. Bàbá ní Asam tu Rabbil Kaaba. Bàbá ní àwọn fọlọ́n búra. Àwọn ọ̀fẹ́ àkàwà búra. Ìmọ̀wọ̀lú ẹ̀yin àfáà ẹ wò ó. Àfáà wẹ́là kan jáde ó lóun ju ànábì Musa lọ kún ju ànábì Muhammad sallallahu alaihi wasallam ó lóun jù lọ ẹ wò ó nǹkan kẹfìlélẹ́ kẹ wo fídíò lẹ́kùnrin rẹ̀ ẹ̀yin àfáà ẹ dìde kẹwọn nǹkan ṣe sọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí o àfáà ó lóun ju ànábì lọ o ẹ̀yin náà ẹ wọ́n nǹkan kẹfìlélẹ́ kẹ gbọ́ fídíò tí mo fẹ́ fídíò tó ti sọ̀rọ̀ nínú ẹkùn ju ànábì Musa lọ pé ànábì Ọlọ́run ló ń jẹ́ o pé òun ju ànábì ẹ wò àfi dandan ní kẹwọn nǹkan ṣe sọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí o. wàhálà ńlá ti dé o àfáà bẹ́ẹ̀ wò yìí ó sọ wípé òun ju ànábì Musa lọ gbogbo ẹ̀yà ayé ẹgbọ́ látẹnu ẹ̀. Lónìí táwọn lọ bẹ́ẹ̀. Bàbá ní lónìí táwọn lọ bẹ́ẹ̀. Ojú ànábì Musa lọ. Bàbá ní àwọn jọ ànábì Musa lọ. Asam tu Rabbil Kaaba. ẹ tútù gbọ́ o ẹ tútù gbọ́ o. Lónìí táwọn lọ bẹ́ẹ̀. Bàbá ní lónìí táwọn lọ bẹ́ẹ̀. Ojú ànábì Musa lọ. Bàbá ní àwọn jọ ànábì Musa lọ. Asam tu Rabbil Kaaba. Bàbá ní Asam tu Rabbil Kaaba. Bàbá ní àwọn fọlọ́n búra. Àwọn ọ̀fẹ́ àkàwà búra. Bàbá ní àwọn fi jábọ̀ sísọ Ọlọ́run. Ànábì ni mí. Bàbá ní ànábì làwọn. Ànábì Ọlọ́run ni mí. Bàbá ní. ẹ̀yin àfáà wàhálà ńlá lélẹ́yìí o fìtínà ńlá lélẹ́yìí o àfáà yìí ó pè rẹ̀ ní ewé sá ó wá lóhun ju ànábì Musa lọ ó tún ń búra ó tún fi Ọlọ́run búra ó sọ wípé ànábì Ọlọ́run lòun ẹ rí pé wàhálà ńlá lélẹ́yìí ẹ rí pé fìtínà ńlá lélẹ́yìí ó ń pe aqsamtu billah ó ń búra wípé Ọlọ́run ju ànábì Musa lọ ó tún sọ wípé ànábì Ọlọ́run lòun àfáà ló péré o ọ̀rọ̀ tí bàbá yìí sọ yìí kò gbọ́dọ̀ lọ scot free o ẹ̀yin àfáà wa rábítà ẹ̀yin bàbá wa ní rábítà ẹ must tó ṣe iṣẹ́ lé lórí ẹ must tó ṣe iṣẹ́ lé lórí ẹ must tó ṣe ìwádìí lórí ẹ̀ Ṣákì òun làfáà yìí gbé o Ṣákì ló wà Ṣákì ló gbé o Ọlọ́run ju ànábì Musa lọ ó tún sọ pé ànábì Ọlọ́run lòun o kò gbọ́dọ̀ lọ scot free o ẹ̀yin bàbá wa ìjọ tó jọ lọ́hùn ẹ̀yin bàbá wa ní rábítọ̀ gbogbo ẹ̀yin bàbá wa Rabitatul Ulama wal A'imma fi biladi Yorùbá àfáà yóò gbọ́dọ̀ sọ̀rọ̀ yìí gbé o kò gbọ́dọ̀ lọ scot free o if not ẹ tún tún gbọ́ dáadáa o ẹ tún gbọ́ o ẹ tún tún gbọ́ wàhálà ńlá lélẹ́yìí o níbo la ń lọ báyìí nínú ìsìlámù ilẹ̀ Yorùbá ẹ tún gbọ́ ẹ tún gbọ́ o. Lónìí táwọn lọ bẹ́ẹ̀. Bàbá ní lónìí táwọn lọ bẹ́ẹ̀. Ojú ànábì Musa lọ. Bàbá ní àwọn jọ ànábì Musa lọ. Asam tu Rabbil Kaaba. Bàbá ní Asam tu Rabbil Kaaba. Bàbá ní àwọn fọlọ́n búra. Àwọn ọ̀fẹ́ àkàwà búra. Bàbá ní àwọn fi jábọ̀ sísọ Ọlọ́run. Ànábì ni mí. Bàbá ní ànábì làwọn. Ànábì Ọlọ́run ni mí. Bàbá ní ànábì Ọlọ́run làwọn. Ojú ànábì Musa lọ. Bàbá ní àwọn jọ ànábì Musa lọ. Mo rí Ọlọ́run báyìí. Bàbá ní àwọn rí Ọlọ́run báyìí. ṣé ẹ gbọ́ Ọlọ́run rí Ọlọ́run Al-Qur'ani dẹ̀ sọ fún wa wípé ànábì Muhammad sallallahu alaihi wasallam khatimul anbiya ànábì ní ìgbẹ̀yìn àwọn ànábì olórí burúkú yìí ọmọ òfò ọmọ àdánù yìí ó ń sọ lẹ́nu ẹ̀ pé ànábì Ọlọ́run lòun olórí burúkú tó sọ pé òun jọ ànábì Musa lọ ó ní ṣe oríire ẹ̀yin bàbá wa rábítọ̀ ẹjọ́ torí Ọlọ́run ẹ bá wa ṣiṣẹ́ lórí ẹ̀ o kò gbọ́dọ̀ sọ gbé bẹ́ẹ̀ yẹn o ẹ máa gbọ́rọ̀ rẹ̀ nìṣó. Bàbá ní kò ṣe ọ̀rọ̀ ẹnu. Gbogbo èèyàn kọ́ yọ gba ohun tá à ń sọ yìí gbọ́. Bàbá ní kò ṣe gbogbo àwọn èèyàn ló ń gba ohun tá à ń sọ yìí lọ. Gbogbo èèyàn kọ́ yọ gbàgbọ́. Gbogbo àwọn kọ́ gbàgbọ́. Gbogbo èèyàn kọ́ yọ gbàgbọ́. Gbogbo èèyàn kọ́ gbàgbọ́. Àti ju àfáà lọ. Bàbá ní àwọn ti jọ àfáà lọ. Àti ju ṣéwù lọ. Bàbá ní àwọn ti ju ṣéwù lọ. Ànábì Ọlọ́run ni mí. Ànábì Ọlọ́run ni bàbá. Ànábì Ọlọ́run ni mí. Bàbá ní ànábì Ọlọ́run náà. ṣé ẹ gbọ́ ó tún tún sọ ó ní ànábì Ọlọ́run lòun ó ń rìpìtì ẹ̀ ó ní ànábì Ọlọ́run lòun ó ní ṣe oríire
àbí kí lórúkọ ẹ̀ ò ní kúure Ọlọ́run máa bá tiẹ̀ jẹ́ ni Ọlọ́run wọlé ẹnu Ramadan ẹwà yìí Ọlọ́run ò ní ṣẹ́ ẹ̀kù Ọlọ́run ò ní ṣẹ́ ìrandíran ẹ̀ Ọlọ́run ò ní ṣẹ́ ẹ̀kù lágbára Ọlọ́run àwọn oníkan ba ìsìlámù jẹ́ ni ẹ máa gbọ́ wọlé lórí burúkú ẹ bàbá wa ní rábítọ̀ ìjọ ẹgbà wá ẹ dẹ́kun tó yọ Ọlọ́run ẹgbà wá ìlà iná tẹ̀sí áàbù níbo ni ìsìlámù ń lọ níbo là ń gbé ìsìlámù lọ nílẹ̀ Yorùbá yìí níbo ni ìsìlámù ń lọ oníkálukú dé ń jáde ó dé sọ nǹkan tó wù oníkálukú dé ń jáde ó dé sọ̀rọ̀ ó sọ nǹkan tó wù lẹ́nu ní bàbá wa ní rábítọ̀ ẹjọ́ tó yọ Ọlọ́run ẹjọ́ ẹ bá wa ṣiṣẹ́ lórí ẹ bọ̀bọ̀ yóò gbọ́dọ̀ sọ̀rọ̀ yìí gbé ẹjọ́ tó yọ Ọlọ́run ẹjọ́ ẹ bá wa ṣiṣẹ́ lórí ẹ tó bá jásí kí nítorí irú àwọn èèyàn báyìí la máa fi gba ṣẹ̀ríà òfin ṣẹ̀ríà kọ́ọ̀tì ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká gbà á irú ọ̀rọ̀ wèrè wo nìyẹn ó tún pe wà láàyè ó tún búra ó lóun ju àfáà lọ ó lé ànábì Ọlọ́run lòun ànábì Ọlọ́run lélẹ̀ eléyìí tó lo ọ̀sán yìí Ọlọ́run máa ṣàánú wa nílẹ̀ Yorùbá yìí o wàláì wàhálà ti dé nílẹ̀ Yorùbá wàhálà ńlá ti dé tó ń ṣe wàhálà kékeré wàláì ẹ̀tún túbọ̀ ẹgbẹ́ ìṣó. àti ju àfáà lọ. bàbá ní àwọn ti ju àfáà lọ. àti ju ṣéwù lọ. bàbá ní àwọn ti ju ṣéwù lọ. ànábì Ọlọ́run ni mí. ànábì Ọlọ́run ni bàbá. ànábì Ọlọ́run ni mí. bàbá ní ànábì Ọlọ́run ni àwọn. Ọlọ́run ló gbé mi bẹ́ẹ̀. bàbá ní Ọlọ́run ló pa àwọn bẹ́ẹ̀. àwọn bẹ́ẹ̀. ànábì Musa. ànábì Musa alayhi salam. alayhi salatu wassalam. ọgbọ́n Ọlọ́run. bàbá ní ọgbọ́n ọmọ Ọlọ́run. ọgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run. ó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. orí Ọlọ́run. bàbá ní orí Ọlọ́run. kò rí Ọlọ́run. kò rí Ọlọ́run. àmì táwa ń lò yìí. bàbá ní àmọ́ èyí tó ń lò yìí. àwa rí Ọlọ́run. àwa rí Ọlọ́run. àti tún gbọ́ wọn Ọlọ́run. bàbá ní ọ̀sìn tó gbọ́ wọn Ọlọ́run. ànábì Ọlọ́run ni mí. bàbá ní ànábì Ọlọ́run làwọn. mo fi Al-Qur'ani Karim. bàbá ní àwọn fi Al-Qur'ani búra. mo fi ọjọ́ tí ó pè mí ní kánú sáré. bàbá ní àwọn fi ọjọ́ tó kó àwọn nìkan ní sàárè búra. mo fi ẹ̀mí mi mo fi búra. bàbá ní àwọn fi ẹ̀mí àwọn búra. bí ànábì Ọlọ́run ni mí. ní pé ànábì Ọlọ́run làwọn. ṣe gbọ́ báyìí ṣé iná gbọ́ báyìí bàbá wa ẹ̀yin ìyá wa ṣe gbọ́ báyìí olórí burúkú yìí òun ló ń lọ sọ́dọ̀ Portable tó lọ ń sọ̀rọ̀ bí ọ̀sán yìí tó dún tí ọ̀sán yìí dún lára ẹ̀ tó sọ wípé ọ̀sán yìí wà nínú Islam ní bàbá wa ìjọ ìbànújẹ́ lè jẹ́ fún wa ìjọ tó yọ lọ olórí burúkú yìí tó wá jáde yìí tó ń pèrè láàrin nábì Ọlọ́run yìí ẹgbọ́ kan táwọn òbí rẹ̀ sọ àwọn òbí ẹ̀ jáde ìyá tó bí bàbá tó bí wọ́n jáde ẹ jẹ́ ká gbọ́ nǹkan táwọn ìyá rẹ̀ àti bàbá rẹ̀ sọ olórí burúkú ọmọ òfò ọmọ àdánù ó ní kúure olórí burúkú ànábì Ọlọ́run lòun olóṣì ẹgbẹ́ nǹkan tí ìyá àti bàbá ẹ̀ sọ. sọmọ yìí pé ìgbà tá a gbọ́ tọlọ́sẹ̀yìn náà iná bàjẹ́ Kùdùsì gbogbo ohun tó ń fà yìí ọ̀jẹ̀ ohun tó dùn mọ́ wa o sọmọ yìí pé ìgbà tá a gbọ́ tọlọ́sẹ̀yìn náà iná bàjẹ́ àjùkú ohun sí ọ ṣùgbọ́n ìtọ́ tó àlọ́dẹ́wò yìí ní ìsìn ẹnìkẹ́kẹ́ ọ̀rẹ́ níṣẹ́ o. ànábì ni mí. bàbá ní ànábì làwọn. ànábì Ọlọ́run ni mí. bàbá ní ànábì Ọlọ́run làwọn. ojú ànábì Musa lọ. bàbá ní àwọn ju ànábì Musa lọ. mo rí Ọlọ́run báyìí. bàbá ní àwọn rí Ọlọ́run báyìí. kì í ṣe ọ̀rọ̀ ẹnu. bàbá ní kò ṣe ọ̀rọ̀ ẹnu. gbogbo èèyàn kọ́ yóò gba ohun tá à ń sọ yìí. bàbá ní kò ṣe gbogbo àwọn èèyàn ló ń gba ohun tá à ń sọ yìí lọ. gbogbo èèyàn kọ́ yóò gbàgbọ́. gbogbo àwọn kọ́ wà gbọ́. gbogbo èèyàn kọ́ yóò gbàgbọ́. gbogbo èèyàn kọ́ gbà bọ̀. àti ju àfáà lọ. bàbá ní àwọn ti ju àfáà lọ. àti ju ṣéwù lọ. bàbá ní àwọn ti ju ṣéwù lọ. ànábì Ọlọ́run ni mí. ànábì Ọlọ́run ni bàbá. ànábì Ọlọ́run ni mí. bàbá ní ànábì Ọlọ́run ni àwọn. Ọlọ́run ló gbé mi bẹ́ẹ̀. bàbá ní Ọlọ́run ló pa àwọn bẹ́ẹ̀. àwọn bẹ́ẹ̀. àwọn èso ló sa ọ àwọn òsì ju àwọn ọ̀rẹ́ ànẹ́bì Musa ká tó pé àjọ ànẹ́bì Musa lọ
a sì rọ́lọ́run bá sọ̀rọ̀ à ń pè náà ní dá wa lóhùn kọ́lọ́run jẹ́ ọmọ dá wa lóhùn ìdílé wa ìdílé láìmọ̀jì ṣe ìdílé ràgẹ̀ràgẹ̀. tó fi níwọ̀n ànẹ́bí wọ́n rí ní ànẹ́bí jọ ń sọ̀rọ̀ wọ́n ti rọ́lọ́run àáfà àwọn obìnrin wọ́n ti kéwu tiẹ̀ wọ́n tó kéwu tá a ṣe wòlímọ̀ tá a ṣe náwó tá a ṣe gbogbo ẹ̀ wọ́n á jẹ́ ipò wọn àfi ọ̀rọ̀ wọn àfi ń bà wá ná jẹ́ torí náà nǹkan kọjá wọn bí ohun tí ò sí o ti fẹ́ bó kọ̀ ìdílé jẹ́ báyìí mọ́ bó kọ̀ ìdílé jẹ́ ìyá kan ọ̀rẹ́ ń sẹ́ bàbá kan ọ̀rẹ́ ń sẹ́ mọ̀lẹ́bí kẹ̀kẹ́ òsì ni ó ń sẹ́ jáwọ́ ń bẹ̀ èyí ọjẹ́ ìtumọ̀ kọjá òpin àti bẹ̀rẹ̀ fún ọ kúrú rẹ̀ kọ́mọ̀sẹ̀lẹ̀ mọ́ kó tọ́ra rẹ̀ ṣe ni o ọba mọ̀ ìpọ́ bá sáàpá kọ sàpá ọba mọ̀ ìpè díòsà lọ́ọ̀bà lọ kọ lọ díòsà mọ́ ká wá sínú àdẹ́wọ̀ ayé o mọ́ bó kọ̀ tiwa jẹ́ o mọ́ bó kọ̀ ìdílé jẹ́ o àwọn tí wọ́n ti jẹ látànẹ́ láti jẹta kò bàjẹ́ látọwọ́ wọn kí ló àjẹ́ pé látọwọ́ tẹ̀ ni ó ti bàjẹ́ torí náà nǹkan kó o ṣe sùúrù fàdákùn àbíọ́ ni ọlọ́run ó yí ọkọ dáadáa ọlọ́run ó wọ lóṣù tá a wà ń bẹ̀ yìí gbogbo mọ̀fẹ́ wa tá a fẹ́ kó o ṣe ọlọ́run ó yí o lè fẹ́ èyí gbogbo mọ̀kọ̀mọ̀kọ̀ ọlọ́run ọ̀bọ̀ ọkọ̀ kọ́ kú tẹ́ǹbà kí àṣà alákọ̀wé kó kú tẹ́ǹbà iye tó gbé kalẹ̀ yìí ọ̀dá o sùnkóró náwó ọba mọ̀ pé òòsà lọ́ọ́ bá yà lọ́ndì òòsà lọ́ọ́ bá yà lọ yà lọ́ọ̀bẹ̀ ọba sì mọ̀ yìí pé ntùmọ̀ aláàfáà lọ́ọ́ yà lọ ní kọ́ yà lọ́ọ̀bẹ̀ iye tó ń ṣe ayé rádaràdá ni o ayé rádaràdá ni o wọ́n bà wá jẹ́ o wọ́n bà dílé jẹ́ fún wa o bàbá jẹ́ látàwọn tó ti bí wa o wọ́n jẹ́ ọba jẹ́ dákunjáwọn òkú ọ̀run fèrè lóṣù ká o ọmọ ọta ni ọmọ léwo ni ọmọ ilé lágbájá dákun torí ọlọ́run àfànẹ́bí muhammad bíọ́ àfàsìkò yìí bíọ́ àfọlóṣù àwà ń bẹ̀ yìí bíọ́ dákun ọlọ́run ọkọ̀ mọ́ sí jáwọ́ ń bẹ pálapàla o kéèyàn ọjọ́ òpin àtìbẹ̀rẹ̀ fún ọ torí náà nǹkan fún gbogbo òru dákun wọn ṣàfẹ́ríjì o fún ìdílé wa o àwọn ibà tèèyàn jẹ́ o àwọn èsì ìṣòlóṣà ṣùgbọ́n mọ̀ yìí ló fẹ́ kó wa bá lù ó kọ́ lù ọ́ dákun kí wọ́n ṣàfẹ́ríjì fún wa o. èmi ni abdulsalam afasasi láìmọ̀jẹ̀ abdulsalam tó ọmọ wa ni àlèpé ìsọmọ wa mọ gbogbo àṣìṣọ àṣìwé tó wí ẹ̀sàforíjì fún wa ẹ̀sàforíjì fún un ní àlèpé ńgbà tí ọ̀dà mọ́ ọmọ wa kọ́ ó kéwú ó sì ṣe gbogbo àwọn èso ló sá o àwọn òsì ju àwọn ọ̀rẹ́ ànẹ́bì Musa ká tó pé àjọ ànẹ́bì Musa lọ a sì rọ́lọ́run bá sọ̀rọ̀ à ń pè náà ní dá wa lóhùn kọ́lọ́run jẹ́ ọmọ dá wa lóhùn ìdílé wa ìdílé láìmọ̀jì ṣe ìdílé ràgẹ̀ràgẹ̀ kì í sì ṣe ìdílé òsì òun lọ́mọ ohun tí ń lọ kọ́ bọ́ àwa náà ń pè à sì ń kí n lọ ọ̀tà àkọ́kọ́ náà á gbọ́ a sì pé àbá ni èyí ọtún lọ sí yìí kí ọtún bẹ̀rẹ̀ ni pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run ó yí padà sí dáadáa. tó ṣé iná gbọ́rọ̀ látẹnu àwọn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ olórí burúkú ọmọ ni ọmọ òfò ni o olóṣì olórí burúkú ọmọ òfò kátó kọ́ntínú ọlọ́run olórí burúkú ọmọ yìí ẹ bá wa ṣiṣẹ́ lórí ẹ̀ àfọ ìwé sá ló pe rẹ̀ Ṣakí ló wà o ṣé Ṣakí nàbí Ṣakí ibẹ̀ ló ń gbé olóhùn ju ànábì Musa lọ olórí burúkú ẹ̀ náà ó ní ànábì ọlọ́run lòun olóhùn rí ọlọ́run olórí burúkú ewé sá wájú ìwé bọ́ọ̀lù ṣe rí fún wa ó sọ pé ó rí ọlọ́run bọ́ọ̀lù ọlọ́run bá ṣe rí báwo ló rí ọlọ́run ṣe rí báwo lójú rẹ̀ ṣe rí báwo lápá rẹ̀ ṣe rí báwo lẹ́sẹ̀ rẹ̀ ṣe rí ó sọ wípé ànábì Musa ó gbóhùn ọlọ́run ṣùgbọ́n kò rí ọlọ́run ṣùgbọ́n òun rí ọlọ́run bóhùn sọ̀rọ̀ ọlọ́run o ẹ̀yin bàbá onírábítà ẹjọ́ tó yọ ọlọ́run ẹ bá wa ṣiṣẹ́ lórí bàbá yìí o bóyá nítorí àwọn kan báyìí ó yẹ kí òfin kíkọ́ ti ṣẹ̀rí àwọ̀ alẹ́ Yorùbá yìí because this is getting too much anybody akọ jáde adé sọ̀kọ̀ tó wù adé lọ bẹ́ẹ̀ ẹ tún ọ̀rọ̀ yẹn gbọ́ ẹ jẹ́ ká tún ọ̀rọ̀ yẹn gbọ́ wàláhì ọ̀rọ̀ bànújẹ́ gbà ni o ọ̀rọ̀ tó gbomi ẹkún lójú èèyàn gbà òun ọ̀rọ̀ yẹn ẹ tún gbọ́. lónìí tá à ń lọ bẹ́ẹ̀. bàbá ní lónìí tá à ń lọ bẹ́ẹ̀. wọ́n ju ànábì Musa lọ. bàbá ní àwọn jọ ànábì Musa lọ. Asam tu Rabbil Kaaba. bàbá ní Asam tu Rabbil Kaaba. àwọn fọlọ́n búra. bàbá ní àwọn fọlọ́n búra. Kaaba búra. àwọn ọ̀fẹ́ Kaaba búra. fi jẹ́ kan ṣoṣo Ọlọ́run búra. bàbá ní àwọn fi jẹ́ kan ṣoṣo Ọlọ́run. ànábì ni mí. bàbá ní ànábì làwọn. ànábì Ọlọ́run ni mí. bàbá ní ànábì Ọlọ́run làwọn. ó ju ànábì Musa lọ. bàbá ní àwọn jọ ànábì Musa lọ. mo rí Ọlọ́run báyìí. bàbá ní àwọn rí Ọlọ́run báyìí. kì í ṣe ọ̀rọ̀ ẹnu.
Bàbá ní kò ṣe ọ̀rọ̀ ẹnu. Gbogbo èèyàn kọ́ yóò gba ohun tá à ń sọ yìí gbọ́. Bàbá ní kò ṣe gbogbo àwọn èèyàn ló ń gba ohun táwọn sọ yìí lọ. Gbogbo èèyàn kọ́ yóò gbàgbọ́. Gbogbo àwọn kọ́ wà gbọ́. Gbogbo èèyàn kọ́ yóò gbàgbọ́. Gbogbo èèyàn kọ́ gbà gbọ́. Àti ju àfa lọ. Bàbá ní àwọn ti jọ àfáà lọ. Àti ju ṣéwù lọ. Bàbá ní àwọn ti ju ṣéwù lọ. Ànábì Ọlọ́run ni mí. Ànábì Ọlọ́run ni bàbá. Ànábì Ọlọ́run ni mí. Bàbá ní ànábì Ọlọ́run ni àwọn. Ọlọ́run ló gbé mi bẹ́ẹ̀. Bàbá ní Ọlọ́run ló pa àwọn bẹ́ẹ̀. Ẹ̀kọ́ mọ̀ pé. Àwọn bẹ́ẹ̀. Ànábì Musa. Ànábì Musa alayhi salam. Alayhi salatu wassalam. Ọgbọ́n Ọlọ́run. Bàbá ní ọgbọ́n Ọlọ́run. Ọgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run. Ó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Orí Ọlọ́run. Bàbá ní orí Ọlọ́run. Kò rí Ọlọ́run. Kò rí Ọlọ́run. Àmì táwa ń lò yìí. Bàbá ní àmọ́ èyí tán lò yìí. Àwa rí Ọlọ́run. Àwa rí Ọlọ́run. Àti tún gbọ́ wọn Ọlọ́run. Bàbá ní ọtí tó gbọ́ wọn Ọlọ́run. Ànábì Ọlọ́run ni mí. Bàbá ní ànábì Ọlọ́run làwọn. Mo fi Al-Qur'ani Karim. Bàbá ní àwọn fi Al-Qur'ani búra. Mo fi ọjọ́ tí ó pè mí ní Kánú sáré. Bàbá ní àwọn fi ọjọ́ tó kó àwọn jọ̀ọ́ ní sàárè búra. Mo fi ẹ̀mí mi búra. Bàbá ní àwọn fi ẹ̀mí àwọn búra. Bí Ànábì Ọlọ́run ni mí. Ní pé ànábì Ọlọ́run làwọn. Allahu Akbar.